wọ́n béèrè nípa wípé ọmọ ìyàwó obìnrin tí ọlọ́run ti ní kí ẹ̀sìn rẹ̀ ó pé nípa wípé ọlọ́run ṣe nírọ̀rùn fún kó máa bójú bóyá fún ìdí kan àbí kejì rà pé wọ́n ní pé ọkọ kú àbí bákan so ọlọ́run sáà ní kí wàhálà ó dé wọ́n ti dáhùn rẹ̀ dáadáa so abala kejì òun náà wá ní wípé irú ojúṣe báyìí kì í ṣe pé obìnrin nìkan òun náà ní àárọ̀ àwọn àwùjọ mùsùlùmí náà wọ́n ní ojúṣe tán gbọ́dọ̀ ṣe ó bẹ̀rẹ̀ látòrí ìmáàmù àdúgbò ibi tí obìnrin náà wà abẹ́ni tó bá jẹ́ aláṣẹ àwọn mùsùlùmí níbẹ̀ ká máa wípé ní ojúṣe wa òun náà ni tìmámọ̀nù àwa tá a tún jẹ́ àwa tó kù náà nínú àwọn mùsùlùmí irú obìnrin bẹ́ẹ̀ àwọn tọ́lọ́run bá ní kí wọ́n lẹ́sìn nínú ọkùnrin so wọ́n lè fi sin lọ́hùn bóyá ìyàwó kan lè lóní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni sọtọ́lọ́run sì ní kó lágbára àti lọ sí ẹ̀ẹ̀kejì nọ́mbà 2 ẹ̀ ṣeun ó lè ṣe ẹni tó wà nọ́mbà 2 tó fẹ́ lọ sí nọ́mbà 3 so eléyìí náà lára ọ̀nà tá a lè fi pariwo ẹ̀rùn láwùjọ òun náà ni ó wà bákan náà nínú ojúṣe wa mùsùlùmí onídìí ká ní welfare center yìí ni pé riayatu al-aytami wal-aramil àwọn ààyè tí ó wà tó yẹ pé ní àwọn ọmọ òrukàn yálà ọmọ òrukàn ayé ni àbí ọmọ òrukàn ọ̀run ibi tí wọ́n ti lè máa lọ tọ́lọ́ ti ní kí bùkátà wọn àbíyá àníìdí rẹ̀ àwọn opó ibi tí wọ́n máa lọ tọ́lọ́ ti ní kí bùkátà òbíyá àníìdí àwọn náà so lẹ́yìn díẹ̀ ní ojúṣe àwọn àwùjọ mùsùlùmí ìbéèrè tí wọ́n ìbéèrè nípa pínpín ìmọ̀ oríṣiríṣi làwọn ẹ̀wọ̀n pín màsí gẹ́gẹ́ bá ṣe sọ ilmu batini àbí ilmu laduni so àtàwọn míì náà ilmu zahir ìmọ̀ tó hàn wọ́n ti ṣàlàyé lẹ́yìn fún wa wọ́n pè kan ní pé ilmu laduni ìmọ̀ ó ní pé látọ̀dọ̀ ọlọ́run so bóyá ọ̀nà àwọn tí a máa ń ṣàlàyé wípé bí oògùn sọyè ìwé amúnimúyè ìwé awere pèpè àbí wọ́n ti sọ ní lẹ́ẹ̀kan so lábẹ́bẹ̀ náà ní ilmu bápínù ìmọ̀ kọ̀kọ̀ nínú Islam gẹ́gẹ́ fúnra rárá rẹ̀ kì í ṣe ẹ̀sìn òkùnkùn ẹ̀sìn ẹgbẹ́ òkùnkùn kọ́ ní Islam ẹ̀sìn tó hàn ní tí ó sì ṣe dọwọ́bò kò sí láṣìírí nípa ilé ibi tó pin ní àbáṣírí ilé àwọn kan ló gbọdọ̀ mọ̀ àwọn kan ní ò gbọdọ̀ mọ̀ kò sí àṣírí nínú ẹ̀sìn Islam. Ali radiyallahu ta'ala anhu tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá Ànábì sallallahu alaihi wasallam tó jíṣẹ́ Ọlọ́run bá sì tọ́ láti kékeré tí tó fi dàgbà ńgbọ́ wá kú tán àwọn kan sábẹ́ lè bá wípé bọ́ ti súnmọ́ jíṣẹ́ Ọlọ́run bá tó yìí ìrẹ́ Ali radiyallahu ta'ala anhu sallallahu ala nabiyina Muhammad wa alihi wa sallam ǹjẹ́ Ànábì fi sallallahu alaihi wasallam ǹjẹ́ ó fi àṣírí kan pamọ́ sí ọlọ́dọ̀ gààrí tíra kan ǹjẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ tó jíṣẹ́ Ọlọ́run bá ṣàlàyé fún ìrẹ́ Ali táwa yòókù ó mọ̀ téyìn ó máa lò gẹ́gẹ́ bí agbára ni gẹ́gẹ́ bí nákàlí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ali sì ní rárá o kò sí ní tó jọ bẹ́ẹ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ò fi nǹkan kan pamọ́ fóun tí ò fún ẹlòmíì bí ṣe ṣàlàyé fún gbogbo èèyàn níbi ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ bó ṣe máa ń ṣàlàyé fóun náà nù kò sí nǹkan kan tó pè ó ní kọ̀kọ̀ tó fún un tó nípa báyìí kò sí ní tán pè ní ilmu bápin ìmọ̀ kọ̀kọ̀ tẹ́lẹ̀ ní òmà tó kì í ṣe ìmọ̀ nu àwa náà ti rápẹ̀júwe lọ́pọ̀lọpọ̀ lónìí bàbá ní káwọ́ nígbà tí ò tí ì pẹ́ á rí i pé irú àwọn ṣẹ́kù wa ṣẹ́kù Adam Abdallah al-Ilory rahimahullah àwọn ṣẹ́kù wa Kamaluddin al-Adabi rahimahullah àti àwọn tí wọ́n rí bí wọn náà àfàwà ńlẹ̀ Yorùbá á rí i pé àwọn ìmọ̀ kan bẹ tí wọn ò ṣàlàyé tí wọ́n fi kú a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lónìí tí wọ́n ń fi irú mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi ń ṣe ìyanràn fún àpèjúwe tó bá ní pé àwọn àfáà wa bẹ́ẹ̀ yóò bá tí ì lè ní kéèyàn sí abẹ́ àwọn kókówó pé kì í tí ì dàáfà pé àtàwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ sì ni àwọn ṣé kìtà dákọ̀ yìí wọn ò sọ̀rọ̀ ẹ̀ so àwọn eléyà irú ìmọ̀ bẹ́ẹ̀ kò sí nínú ṣẹ̀ríà ṣùgbọ́n àkàn á pe àkíyèsí kan àwọn àkànbẹ tí wọ́n máa ń cite as an example yìí pé eléyìí ń kọ́ ṣe bímọ ni pápẹ́jú ẹ̀rí kan máa ń ṣe forecast nínú tẹlifíṣàn
kí wọ́n ní pé òjò rọ̀ lásìkò báyìí tàbí atẹ́gùn ó fẹ́ lásìkò báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn eléyìí kì í ṣe ìmọ̀ kọ̀ọ̀kan nìyí wọn o àwọn information tí wọ́n pè ní wọ́n connect rẹ̀ mọ́ calculation níbi mathematics ni fàpèjúwe kéèyàn máa lọ sí Èkó láti Ìlọrin gbogbo alamọ̀ yìí pé ní Èkó sí Ìlọrin kò yẹ kó ju 3 to 3.5 hours lọ téèyàn ó fi rìn ní tí ò bá sí nǹkan kan lójú ọ̀nà ẹnìkan wá gbé ní aago 9 àárọ̀ nílọrin bá a bá sí 3.5 hours láti aago 9 nígbà wo ni yóò dẹ́kọ̀ ok yóò dẹ́kọ̀ ní 12:30 káwá fóònù pé lágbájá tí kò ń lọrin o pẹ̀lú ògùn Ọlọ́run ọba ẹ̀ máa retí ẹ̀ lẹ́kọ̀ọ́ láàrin 12:30 sí 1 p.m. kó sì dẹ́kọ̀ sáà sọ fún pẹ́ńtọ̀ ó mọ̀ mọ̀ kọ̀kọ̀ ilé mọ̀ bá tó nà kọ́ ó ṣe calculation ni so àti àwọn nǹkan tó bá jọ mọ́ irú àwọn ìmọ̀ báyìí so ní kúkúrú ni wípé kò sí ní táǹpẹ̀ ní ilmu batin ìmọ̀ kọ̀kọ̀ kò sí nínú Islam gẹ́gẹ́ fúnra rẹ̀ kì í ṣe ẹ̀sìn kọ̀kọ̀ wallahu ta'ala a'lam bisawab so bá wọn àtàwọn afáwa tún ní àfikún. ọlọ́run kò bá a dúpẹ́ fún yín ìbéèrè náà lọ sọ́dọ̀ àwọn Dr. Abdulrasaq Al-Majid Alaro wọ́n ní àwọn fura sí pé àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan míì ti ń ṣe súnà àwọn rí i pé ìmúra sí kíka ìwé tiwọn ó fẹ́ máa dínkù láwọn àsìkò tí a wà yìí ẹlòmíì ó ti rí ìlọlẹ̀ kàwé ní nǹkan bíi àrámù dépò wọn ti wàá kà dé pé òun náà di medical doctor ni àbí yóò tiẹ̀ di engineer ni àbí kíní kan ni pé àwọn kíní yẹn ti bẹ̀ sí dínkù pàtàkì jùlọ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ alùsùnà mi lọ́dọ̀ mi àwọn arí pé bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ sani pé àrọwà wo ni ẹ fẹ́ kẹ́ gbé wa sí ọ̀nà bisimilah. ọlọ́run ọ̀sàmánà wa ẹ dákun eléyìí tí oníbèrè béèrè yìí kódà bóyá a fi kọ́ àwọn elétò yìí a fi kọ́ wọn lọ́rùn kódà bóyá pọn yóò nídìí ká máa ti lé dé ilé bóyá yóò nídìí ká máa ti ìlú dé ìlú wípé aburú tí a fà lẹ́sẹ̀ pẹ̀lú rúrò rí báyìí fún ìsìláàmù àti mùsùlùmí nílùú tá à ń gbé yìí kò kéré òun làwọn àlùfáà wa ti sọ fún wa ńgbà wọn ṣe wá sí ni anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ń gbòòrí pé kò ṣeé ṣe ká má mọ̀ nípa èdè àwọn Yahudi àsìnjọ ń gbèlú ọwọ́ aniki Zayd ibn Thabiti yìí nù tán òun la kọ̀wé àgbà anabuwa Muhammad sallallahu alayhi wa sallam òun ló lórí àwọn tó da alukur'an karimu kọ kalẹ̀ anabi ní Zayd ibn Thabiti lọ́ọ́ kọ́ èdè àwọn Yahudi kìí ṣe pé anabi fẹ́ràn èdè àwọn Yahudi àmọ́ anabi sọ̀dí tó fi ní ọlọ́kọ́ sallallahu alayhi wa sallam anabi ní tí ní kitabul yahud àwọn Yahudi wọ̀nyí máa kọ lẹ́tà sí mi bí n bá wá fẹ́ kẹ́ lẹ́tà tí Yahudi kọ situation táwọn mùsùlùmí bára wọn ń jọ náà nù anabi wa wà forced láti tún lọ pé ọmọ Yahudi kan wá pé báńkà kí ni àwọn bàbá rẹ̀ kọ sí mi yìí ẹ̀dàkùn bá wọn bá láwọn ń bọ̀ wá gbógun tà nẹ́bì lọ́la ṣé yọ kà bẹ́ẹ̀ anabi ọlọ́run la nẹ́bì ọgbọ́n nugbọ́n lẹ́yìn sallallahu alayhi wa sallam torí ẹ̀dàkùn ẹ má jẹ́ àkóbá ìsìlámù o ẹ má jẹ́ àkóbá mùsùlùmí Nàìjíríà o irú eléyìí ò tiẹ̀ tí ì dé bẹ́ẹ̀ yẹn bá wo àwọn tó rà sí rí wọ́n fi díẹ̀ hàn wá ń jò ní níbi wọ́n ti ń yan gbogbo bíi ti pé báyìí ni iye ọmọ Nàìjíríà ti ń bẹ ń pò báyìí tó yẹ kí mùsùlùmí ó wà tó yẹ kí ẹni tí èsè mùsùlùmí náà wà n rò pé ìtọ́ jẹ́ àfààfù ń bẹ àbí kó kéré yányá
nítorí tí wọ́n sì wí náà ni pé àwọn tó qualify ni kí ni wọ́n sì ń pè ní pé yẹn qualify Nàìjíríà tẹ́mi rẹ̀ ń gbé yìí o òun ni pé ọmọ ìwé kí ni ó da ẹ̀wọ̀n gbà wọ́n introduce àwọn alájì arọ́bù lẹ́ẹ̀kan wọ́n ní engineer ni wọ́n àwọn engineer náà sùn nìkan lè mímọ̀ ní engineer tẹ́lẹ̀. kò sí ń tọ́ da bíi kárí òǹwé kó rí báyìí ó pé wa ni àmọ́ kéèyàn ọmọ torí tí wọ́n wí yìí kìí ṣe ọ̀rọ̀ tíọ́rì o nílùú Ìlọrin tèmi rẹ̀ jọ ń gbé yìí náà àtìrẹ́ ni ó ṣe fatiwa fẹ́ ni ó ya tọ́ ya sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ o pé ìwé ẹ̀rí àwọn Yahudi òǹtọ̀ náà wá ya tán ọ̀kadàmà ẹni ó sì ṣe fatiwa pé kí ẹnìkan ya tiẹ̀ yìí sàtì tiẹ̀ ń bẹ́ ńlẹ̀ o kọ̀ ya o àmọ́ ṣe fatiwa pé kítọ̀ wọn ya òun náà sì ya tiẹ̀ kọ́dà àwọn ẹlẹ́lòmíì kù níléèwé ẹ dákun ẹ má jà kóbá àti ẹ lè kóbá ìsìláàmù báwa mùsùlùmí ọba kóbára wa ló kù ó sì léwu ni mo fi ní kọ́dà kọ̀ yẹ kọ́ mọ́ níbi tí a wà yìí a need enlightenment fáwọn èèyàn wípé bọ́bá ẹgbẹ́ rí ni ẹ béèrè ẹ̀rí ẹ láwọn àfọ̀fún yín lẹ́yìn bá a bá nídìí ká kọ́ ìmọ̀ kan kọ́dà ká kọ́ èdè kan ẹ̀rí ni anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àbíkílódún kù tá a tún máa wá kí njọ Zaidu kọ́ tán Zaidu gan ló fún rẹ̀ wá wífà anabi ń bẹ nu Sahih Bukhari bẹ́ẹ̀ Zaidu ní fata'allamtu kitabal yahud fakatabtu lahu wa kuntu aqra'u lahu idha katabu ilayhi. Zaidu ní mo sì kọ́ mo sì mọ̀ mo wá dúró fún anabi pé bí wọ́n bá kọ lẹ́tà sí ọmọ kìí sí wọn mọ́ mo lè kà á bọ́ ọ bá sì fẹ́ kọ sáwọn náà má ránṣẹ́ sí wọn mọ́ mo lè kọ́ ó ní ìwọ̀n ń ka lẹ́tà ìǹka tíra Yahudi fún anabi èyí sì ń kọ́ ń tà anabi bá fẹ́ fi sọwọ́ sáwọn Yahudi náà fún anabi sallallahu alaihi wasallam eléyìí sàdíìsì tó lẹ́ o àdíìsì Sahih Bukhari là ń ké fúnra wa o àwọn baba wa chairman wọ́n tún sọ lẹ́ẹ̀kan náà rí mi nù anabuwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́mọ àmà dá anabi bẹ́ẹ̀ pé kọ́ máa kọ́ kọ́ máa ká torí kẹ́nìkan máa sọ̀rọ̀ pé òun ló hun Kùránì fún rẹ̀ ọlọ́mọ àmà sà anabi bẹ́ẹ̀ ni àmà anabi rí i pé kò ṣeé ṣe kí àwùjọ mùsùlùmí ọmọ máa kọ́ ká máa ká ẹwúrú mẹ́tọ́dù tá anabi lò ní a bá mú kèfèrí kan lógun tó dẹrú inú tíṣẹ̀rí àgbà wa lẹ́yìn ni pé kó fowó gbarẹ̀ lẹ̀ àbí ká fi ẹni àwa mú ká fi pààrọ̀ èèyàn tiwa náà tí wọ́n mú àmọ́ in some cases anábìrì pé èyí tó wúlò ju méjèèjì yìí lọ ń bẹ ẹni ọba wa mọ̀ ọkọ tó mọ̀ ká wọ́n ti wí fún wa lẹ́ẹ̀kan ẹ̀mí kan tó nǹkan mọ́ sí ni nígbà tá anábì bá wa rí bẹ́ẹ̀ sọ̀lọ̀ pé ìwọ mọ̀ ọkọ mọ̀ ká bọ́ ọba fún wa ló wà á nà tán àwọn mẹ́wàá ni ńjọba ti ndúró tí wọ́n mọ̀ ẹ́ ni tó ọmọ owó yí padà tó ọmọ ẹ̀kọ́ tó ọmọ ẹ̀ka ńjọ àwọn eléyìí bá ti mọ̀ lọ òfurì ẹ dákun mo ní bóyá ká ṣe ń tọ́wọ́ yá ní enlightenment ẹ̀rí ni ẹ̀rí tó pọ̀ lọ́kànrin bẹ́ẹ̀ téèyàn mọ̀ nípa pé ntí mùsùlùmí bá nídìí kìí ṣe wọ̀ o ẹ dákun nu ntí mùsùlùmí Nàìjíríà tẹ̀mí rẹ̀ jọ ń gbé yìí tá a nídìí òun nìwé àmọ́ tí irúwé tí àwa tí ta láwọn èèyàn ká àwọn jáàmà náà ti sọ lẹ́ẹ̀kan boko halal làwọn ń promote boko halal àwọn boko tó jẹ́ halal níwé yìí táwọn tó jókòó yìí ké ìyẹn ni pé ìwé tí wọn ò ní kọ́kọ́ gbé múláìlá wá káwá fún ọ ní engineering wọn ò rí engineer nẹ́sì wọn ò rí láìlá gbà lọ́wọ́ engineer nẹ́sìrù la fi bá wọn jókòó yìí kẹwàá ṣe engineer nẹ́sìrù nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwùjọ bẹ́ẹ̀ èyí ò ní ẹja work towards bó láṣẹ rí ṣe tó ìpè ní irú bí sẹ́ẹ̀dù ti lọ kọ́ kìtàbù Yahudi ṣe gbọ́ pé sẹ́ẹ̀dù lagonu àbí pé ńgbà sẹ́ẹ̀dù ti wá lọ kọ́ èdè Yahudi òun náà bá ń tẹ̀lé Yahudi kálá kò rí bẹ́ẹ̀ àmọ́ ń rí bẹ́ẹ̀ nílùú tiwa yìí làwọn bàbá wa fi yarí ń dọ̀run èyí táwa wá ní responsibility lónìí ni pé a mú bí sẹ́ẹ̀dù ti mú ti ń bẹ lọ́dọ̀ yín kò sì ní ju la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam ẹ dákun ntí ọba nínú jẹ́ ni o
ká gbọ́ pé àwọn kan ń wúru nǹkan báyìí torí pé ewu ń bẹ ń bẹ tó pọ̀ tí ó kó bá Islam mọ̀sánbì kan jọ ní mo ní bàbá yìí pé Nàìjíríà kémi pẹ̀lú rẹ̀ jọ ń gbé ọ̀tọ̀ ní ta wì torí pé àwa la kàn sọ̀wé di tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà Nàìjíríà bẹ́ẹ̀ bá dé China Nàìjíríà ti ń kọ́ àwọn Chinese wa nísìnyí wọ́n ń bá wa sí ọ̀nà wọ́n ń bá wa ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá wí fún China pé come let me kill you kò gbọ́ wà ń pọ́ ní jẹ́ báwo bí o bá sì máa wí nu bí wọ́n bá ní wà ń pọ́ bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ fún Chinese engineer kò gbọ́ léèbó torí pé èbó yìí ṣe tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà ẹsẹ̀ bẹ́ẹ̀ lọ Germany náà kọ́dà bọ́ lọ France èdè lásán ni amadu táwa wà yìí kọ́dà bẹ́ẹ̀ bá lóun ké engineering ní kéwú níbi tá burú Nàìjíríà dé wọ́n sì ní ọmọ kankan bí ọba ti mọ ìbò ọ̀rọ̀ engineering tiẹ̀ là ń wí àwọn chairman tí wọ́n dìde nísìnyí igi la ń gọ onímọ̀ jìnlẹ̀dẹ̀ la ń bá wa ni wọ́n òun ní jẹ́ wọn jẹ́ tí ó di ìbí wọn bá mọ ebi sí níbi lógàrò bí àtẹ̀mí rẹ jọ ń gbé Nàìjíríà yìí ni o ẹ dákun ẹ jẹ́ àmọ́ environment tá a wà o ẹ jẹ́ àmọ́ ìlú tá a ń gbé o ẹ má jẹ́ àkóbá Islam ẹ má jẹ́ àkóbá wa mùsùlùmí ntí dandan tá a gbọ́dọ̀ ṣe ni pé irun táwọn chairman wí ni kánrin rẹ̀ lọ́sẹ̀lẹ̀ àìmọye èèyàn ló gbé Rasidi kó lé Richard lọ́ba darí léèwé àmọ́ bò ní rí òsè ní ṣẹlẹ̀ mọ́ èyí tí a ní ojúṣe tí gbogbo owó ṣiṣẹ́ lé lórí nù tala àfijọ́ Zaidu ibn Thabitin radiyallahu ta'ala anhu ntí ó níbi ọgbà àwọn òsèré tí ọwọ́ rẹ̀ gbà èyí ń ní anísẹ́ ń bẹ̀ gán tá a ṣe lónìí mo rò pé àwọn bàbá wa chairman ti bá wa sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ torí gẹ́gẹ́ bí wọ́n ti wí ẹlòmíì standard ní wá kí wọ́n ti gbà ń lọ́wọ́ ọmọ rẹ̀ mo ti rẹ̀ ní ọ́ complain ní yunifásitì kan tí ò ju kílò 100 lọ sí lọ́rin yàrá kò jìnnà púpọ̀ akànnáwó ní àdàkọ̀ àmọ́ yunifásitì tó yẹ pé NUC náà ní regulate ẹ̀ bọ́mọ bá ń bẹ́ẹ̀ wọn ò bí dáa kó kírun Nàìjíríà yìí náà ilẹ̀ Yorùbá yìí náà ẹ̀yin náà jẹ́rìí sí bẹ́ẹ̀ tọ̀ èyí ń ní ẹjẹ́ ká dìde ẹ̀tọ́ wa ní kọ́dà lábẹ́ òfin Nàìjíríà gbogbo bí èèyàn bá ti ń kéwèé ń bẹ nínú constitution Nàìjíríà bẹ́ẹ̀ gbogbo bí èèyàn bá ti ń kẹ́kọ̀ọ́ in any place of education ẹ gbọ́dọ̀ pé sẹ́sìn kan ẹ gbọ́dọ̀ pé sísẹ̀rímọ́nì kan tó yàtọ̀ sẹ́sìn táwọn òbí rẹ̀ ń sìn ní ti constitution Nàìjíríà wí nù èyí ń ní ẹjẹ́ ká múra o tọ́ àwọn fẹ́ kìbí nínú so Ọlọ́run kó dákun kó ṣamọ̀nà wa ẹ má bínú pé mo gbà sí kó wa díẹ̀ bó sì ta mí la tó torí pé ibi tọrọ ọ̀rọ̀ wa gẹ́ Nàìjíríà wa mùsùlùmí Nàìjíríà ẹni tí ń bá wa sọ̀rọ̀ tí mo ní bá wa sọ̀rọ̀ ń jọ inú àwọn tó ju wọn tọrọ ni dr ẹlẹ́sìn pé wọ́n ti pè wá wọ́n ní fíìkì ní wá gẹ́ bàbá mọ̀ntì ń ṣẹlẹ̀ mùsùlùmí lẹ́ni wọn náà ń káwọn náà lá ní o irú wa ni ká tún ṣẹ̀ṣẹ̀ wá pé mọ́kàwé haramu nìwé èyí tí àwọn òsì wí tí ò lẹ́rìí ìwé ṣe haramu ìwé tó lè jẹ́ haramu lèyí tó bá gba ẹ̀sìn lọ́wọ́ yàn kí wọ́n tó gbéwé lé yàn lọ́wọ́ èyí ń lè mẹ́rin ọjọ́ wa láwa jíròrò láṣìṣẹ́ pé bó ni ò ní ti ṣe é ṣe bẹ́ẹ̀ gbọ́nba níta la fẹ́ fi tiwa jọ Zaidu bonu Thabiti kàwé ọ̀kàwé àwọn Yahudi kò sì fi ń lẹ̀ kọfà Al-Qur'ani lẹ̀ ọlọ́nkọ́mọ́sá ṣe rọrùn fẹ́mi àtẹ̀yìn bẹ́ẹ̀ so ẹ dákun lórí eléyìí náà ẹ má bínú torí pé ọ̀rọ̀ tí ẹ má bí gbàtọ́ ọ̀rọ̀ tí ń dún yàn tẹ́lẹ̀ kọ́ra wọn ní tafsiru kan ní àwẹ̀ yìí táwọn ìjọba wa ní Kwara yìí ṣètò tí wọ́n ní wá sọ ọmọ sọ tí mo wí náà ń bẹ̀ ń jọ̀hún torí pé wọ́n ní àwa sọ̀rọ̀ ṣé ìwé dáa fún mùsùlùmí àwa ní irú ìwé tó dáa ní irú èyí tí ò dáa ní ntí mo tún fẹ́ fi kún ni pé àwọn kan ṣe gbìyànjú nínú àwọn ọmọ ìyá wa tó kàwé Dr. Ẹlẹ́sìn mẹ́ńsàn rẹ̀ níbi kan tẹ́mi wọ́n lọ ní Áfíríkà ń bí lọ́sẹ̀ tó lọ ìpè bẹ́nìkan bá ń bá wa jiyàn pé ta ló pọ̀ jù Nàìjíríà ọ̀rọ̀ ọ̀nà tá a fi mọ̀ páwa mùsùlùmí la pọ̀ ẹ lọ wo enrolment primary school ẹ lọ wo enrolment secondary school ọmọ mùsùlùmí ní máa pọ̀ jù ní primary 1 ní primary 2 náwọn iléèwé ìjọba àsọtí nọ́sìrì tó pé èèyàn lè má lówó
àmọ́ ìtọ́ pọ̀jù náà nẹ̀tẹ́ gbọ́n bá ń pẹ́ á ẹbí bá a ṣe ń bímọ sí iná la fi ń pa pọ̀ ẹ lọ wo enrollment iléèwé ọmọ mùsùlùmí ni máa pọ̀ àmọ́ ẹgbẹ́ kí ló fọwọ́ ba ni lẹ́mìí bọ́ba ti wá rí bẹ́ẹ̀ ní primary torí bẹ́ẹ̀ ní junior secondary àmọ́ rí bẹ́ẹ̀ ńgbà míì náà ní senior secondary àmọ́ ẹ lọ 100 level èmi teaching university ìlú àfa àlímì àti sọ university aha yọba di akasi yọba di kini yọba di akasi ẹni ń fa gbogbo ntí ń yíwọ́ tá a ní yíwọ́ ohun tó ráwọn tó bá kéde bí yunifásitì yìí àwọn wọn fọ̀rọ̀ lulọ̀ ẹ̀dàkùn ẹ̀yin òbí wa ọlọ́run ó ṣe bàṣírí yín o ọlọ́run ó ṣe bàṣírí yín sẹ́rí gbogbo ntí a máa ṣe pé lọ́ọ́ kọ́ sí ọwọ́ bẹ́ẹ̀ yẹn bá kọ́ bricklayer kó di civil engineer dáa ju bricklayer tí wọ́n máa yẹn jẹ́ bí bàbá tí wọ́n wí lẹ́ẹ̀kan lọ. ẹ dákun torí tó lọ́hùn mọ́ bẹ̀ wá ẹ̀yin òbí wa ẹ dákun ẹ jẹ́ gbìyànjú kọ́dà kẹ́yìn òfin sin lọ́hùn pé èmi ò ní jẹ́ pé para tèmi làbúrò ti bá ìsìlámù nàìjíríà yìí torí ìlú mi yàtọ̀ sí nàìjíríà tèmi rẹ̀ jọ ń gbé yìí nínú àwọn ìlú tó pé nífẹ̀ẹ́ lè má rí i tó tún fẹ́ rí bẹ́ẹ̀ lágbàáyé nàìjíríà yìí jẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ ìpọ́dọ̀ àtàwọn tọ̀hún ní ọ́fíìsì tí wọ́n pọ̀ púpọ̀ yóò jẹ́ pé àwọn mùsùlùmí ó kéré àwọn náà ó ti mọ kí làwọn mọ àbí kó jẹ́ pé àwọn mùsùlùmí là á pọ̀ bọ́ tí nàìjíríà yìí ẹnu pa súnmọ́ra wa díẹ̀ ló ń ka nìna aburú ni àwa làwa ń fara gbá aburú jù eléyìí tá a ṣe ń wí kì í sọ̀rọ̀ pé wọ́n ń dìtẹ̀ nìkan àwa ń sọ bí tí nǹkan ti ń dùn àwa tí a sì lè gbé ta káwọn náà rí ìpè àá ṣé bó ti yóò rí nì ṣé bó ti yóò rí nì à ń bàbá wa professor secretary muslim professor naibi wọ́n sọ ọ́nù ọgbà wa ní auditorium University of Ilorin jò ní ìwọ̀n òtíjú sọ wọ́n ní sọ bá a mú gbogbo ilẹ̀ Yorùbá gbogbo state ilẹ̀ Yorùbá yẹnyẹn gbogbo mínísítà Nàìjíríà tó wá láti ibẹ̀ lónìí tá à ń sọ̀rọ̀ yìí kò sí ń lọ láìláà kan nù wọn. Yes látẹ̀kọ́ tẹ̀ẹ́dógún tẹ̀ẹ́dọ́yọ̀ tẹ̀ẹ́dọ́sùn tẹ̀ẹ́dọ́ndó tẹ̀ẹ́dẹ́kìtì wọn ò wá rí mínísítà Yorùbá ẹ̀yọ̀ kan mú àmọ́ bí dáa ti ń sọ náà ẹnìkan dìde nínú auditorium University of Ilorin òun ẹ̀ ṣe mùsùlùmí àmọ́ ní ìsọ̀fù òun náà wá ní ntẹ́ sọ òun àwọn gómìnà yìí ní ẹ̀ lọ́ọ́ bá ó ní nítorí pé òun mà sí rí bí wọ́n ṣe máa nominate èèyàn as minister nígbà wọn bá mú àwọn tọ̀hún tẹ wí èèyàn méjì wọn kó lọ àmọ́ wọ́n wàá mú àwọn tọ̀hún ìwé ẹ̀rí rẹ̀ lọ́ga ló kún yìí wọ́n wàá mú mùsùlùmí kírẹ́dìtì méjì kan àtààbọ̀ àti kan wọ́n wàá láwọn nominate candidate méjì wọ́n ti mẹ́ni tí wọ́n mú lókè wọ́n ló ti mẹ́ni tó fẹ́ nǹkan tẹ̀yìn ni pé orúkọ méjèèjì náà ń inú auditorium lẹ́nu òun náà ti wí professor ni kì í ṣe mùsùlùmí àmójó lóòótọ́ torí náà ẹ dákun ọ̀rọ̀ tí ó lé púpọ̀ lọ́rọ̀ tá a mẹ́nu báyìí ẹ má jẹ́ à ṣe àkóbá fún torí pé kọ́dà ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ni ṣe fatiwa tó léwu yìí ni pé kọ́dà àti sin náà wọ́n padà fẹ́ nira àti sin lọ́hùn ńgbà ẹnìkan bá gbófin kalẹ̀ pé ẹnìkan gbọ́dọ̀ pé àṣùbà mọ́ ibi wọ́n sì ti ń pa wọ́n ti ń kún àwọn òlé yẹn ń bẹ̀ tí ó pé ẹ̀dá kan àṣùbà ń bẹ nínú ẹ̀sìn tiwa òfin yẹn yóò délẹ̀ níbi Nàìjíríà sì lédè ní ìsìn bẹ́ẹ̀ bá ti lẹ́ kóra yìí wọ́n kàn kó amọ́ fẹ́ kó wa bẹ́ẹ̀ bá ti yanjú yẹn bí mélòó kan kó wọ́n jókòó ni. Assalamu alaikum wa rahmatullah. ẹ̀yin náà ẹ fi kún. yunifásitì kan tí kìí ṣe ti ẹlẹ́sìn wa ó lé 200 students ńlá sí December 200 students ló lé nítorí pé kíni wọn ò lọ sí ìjọsìn wọn èyí sì sọmọ ìjọsìn wọn wá lórí Facebook wọn wá ń takò wọn pé bóyá nítorí pé wọn jẹ́ mùsùlùmí ni wọn ní rárá 75% ti àwọn ọmọ yẹn wọn èsè mùsùlùmí 25% ló jẹ́ mùsùlùmí ṣùgbọ́n torí pé wọn wá síbi ìjọsìn ló ń fi lé wọn torí pé wà nù kọ̀ǹdíṣàn yìí pé tó o bá ti wá síbi ìsìn láàárọ̀ tó o wá rọ̀lẹ́ wọn ò lé ọ
ọ̀kẹ́kọ̀ọ́ nìyẹn so láti lè fi ṣe àfikún. alhamdulilayi ẹ dákun ẹ̀yin yà wá ní òkè ìwé tí wọ́n fún wa tí à ń kọ nọ́mbà sí ẹ dákun ẹ bá wa mú wá sísàlẹ̀ ọmọ tí ẹ bá fi rán àwọn àfáà mi tí wọ́n dó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi yìí àwọn ni kí wọ́n fún ẹ dákun ẹ bá wa fi rán ọmọ kékeré kan kó wá fún wọn nísìn wọn ó dò sọ́wọ́ kè níbí báyìí ẹ dákun ìwé tí a ní kí a kọ nọ́mbà sí lókè lọ́dọ̀ ìyá wa tí yín nìkan ló kùtà àti ìrìn nísàlẹ̀ báyìí o ẹ dákun àwọn tá a mọ́ ọmọ kéèké wa ẹ dákun ọmọ méjì ni wọ́n lọ lè rí mú ní títì nísìn níta ẹ dákun àwọn tá a bá mọ́ ọmọ kéèké wa ẹ dákun ká wò wọ́n o àwọn engineer Nasir bismillah. sọlẹ́ ọ̀nà ìdí kẹrin because ọ̀rọ̀ tí à ń sọ lé ní ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni tó dẹ̀ ka gbogbo wa lára mo wá rí i pé bá a ṣe ń sọ̀rọ̀ tá à ń sọ bọ̀ nsìn ti western education là ń focus lé lórí pé àwọn tó ń lọbẹ̀ báwo náà ṣe ní gba láìláì láhùn lọ́wọ́ wọn àti pé bó làwọn tí ó mọ̀ lọbẹ̀ ó ṣe pọ̀ sí bọ́ ilé ìwé tó jẹ́ tiwa gan tó yẹ pé tá a bá ṣe ti láìláì láhùn yóò dúró ǹjẹ́ Islam náà ń kọ́ jáde ń bẹ̀ bí because tẹ́mi ṣàkíyèsí tó lé many people gan nínú Islam to a very large extent kì í ṣe pé bóyá wọ́n lọ western school bá wọn tán lọ ilé kéwú tán ń rí gan kò encourage àwọn tó lọ ilé ìwé láti ṣe Islam kí mo fẹ́ràn ni pé ọ̀pọ̀lọpọ̀ jáde àtijọ́ àtimúwá di wàhálà torí ilé kéwú tán lọ quote unquote language nìkan náà ń kọ́ àwa jáde a rí pé wọ́n ti sọ wá di illiterate bẹ́ẹ̀ sì sọ lẹ́ẹ̀kan tí yorùbá ti gbóyìnbó lè ṣe nǹkan kan ìyá ṣáà jẹun inú kó bẹ̀rẹ̀ sí parọ́ àbí kó bẹ̀rẹ̀ sí sógun àbí kó máa ṣe 419 wọn á pọ̀lọ̀ rẹpẹtẹ débi pé ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ló pọ̀ nísìnyí pé aláwo náà ń produce jáde tábàdẹ̀ ní Islam dà àwọn la máa wò pé Islam rèé wọ́n á dàbí gbà tí bá ṣe ń kọ́lé ẹ̀ látún tú fúnra wa kí ló dé kí ló ṣẹlẹ̀ tó yẹ pé ilé kéwú wa kò lè máa produce mùsùlùmí tó níṣẹ́ lọ́wọ́ mùsùlùmí tó lẹ́kọ̀ọ́ tó lè lò ní society tá a wà torí ìyẹn ló lè pè wá jù tó yẹ pé téèyàn bá ti lọ ilé kéwú ní Agége tó bá ti ń jáde ó lè di lọ́yà ó lè di engineer ó lè di medical doctor tó bá ti ń jáde ní Madara bíi Ìbàdàn ó lè di báyìí débi pé kò ní nídìí káṣẹ̀ tó máa pariwo á dẹ̀ wá pọ̀ káàkiri but àkíyèsí tèmi rí ni pé àwọn ilé kéwú yìí kò produce mùsùlùmí kò dẹ̀ produce ẹni tó tẹ̀lé tún gbẹ́nu sókè nínú àwùjọ wa ọgbọ́n wo la lè dá sí ọ̀nà wo la lè gbé gbà àbí bí ó ṣe máa lọ náà nìyẹn. ọlọ́wọ́ san ilé san dáadáa ẹnjìníà ẹ dákun ẹ̀mí tún wí lẹ́ẹ̀kan sí i ṣe rí bí ó ti ta gbogbo wa lára yìí mo mọ̀ bẹ́ẹ̀ àwọn bàbá wa tó wà ń bí náà yọ ta wọn náà la ẹ dákun Alhaji Yarob Alhaji Anthony Alhaji Mutiu ẹ dákun ẹ̀yin là ń bá sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ẹ dákun ẹ fi kúnnú tí ẹ ṣe bí wọ́kṣọ́pù lápè ni bí fọ́rọ́mù kan ni àwọn tọrọ yìí kan ju ẹnu àwa tí àjọkò ń bí i lọ ọ̀rọ̀ náà fẹ́ àpérò sẹ́rù eléyìí tẹ́yìn tún wíwùn nísìnyí báàbù ńláńlá kan tó nù torí pé léyìí tí ń jódodo ń ti ń jẹ́ ilé kéwú ó ti dàpọ̀ mọ́ nǹkan mi òun làwọn chairman wílẹ̀ kan o èmi ò rí bi tí ọ̀pọ̀lọpọ̀ ń tá à ń pè ní kéwú lónìí táwa ń pè ní kéwú lónìí o tá a rí i pé lójú ayé Ànábì sallallahu alaihi wasallam irun tí wọ́n ń ké lè kéwú nù bàbá yìí pé ká sọ òdodo ọ̀rọ̀ mo rò pé ó yẹ ká padà sí ìgbé àṣà yẹn ilé ìbò ká padà sí drawing board kí ló yẹ wọ́n máa kọ́ yẹn ní ilé kéwú gan-an nígbà tí wọ́n béèrè lọ́wọ́ àwọn dọ́kítà ẹlẹ́sìn lẹ́ẹ̀kan pé ilimu bá ti ní níbo lè yẹ kéza ìrìbí tí ó yẹ láyé bá ti ní àmọ́ kéza ìrìbí dodo ẹ ẹlòmíọ̀ bẹ́ẹ̀ bá dákọ̀ sùúrù fíkì fọlọ́mìn lè kéwù mí kọ́dàpọ̀ gbọ́rí bẹ́ẹ̀ bí olùmọ̀lá àdéhìí bá ti tayọ sọ̀híwù wàgbọ̀ yìí ẹlòmíọ̀ yọ gbígbà tó pẹ́ ń pẹ́ nàní nbola kéwù gidi dé tí ó fi wá kanru gbogbo yìí tí ẹ̀ máa mẹ́nu báyìí mo rò pé ńgbà tí ò sí yìí ń mọ́
tẹmọ̀ pé ṣètọ́ ni ó sì wá bóun ó ṣe fíìlì vacuum tẹ́ bá ti create túláàsì yóò gbé nǹkan míì síbẹ̀ náà ni pé ẹ máa kọ́ ilé yìí náà torí bàbá ní tanra wa láwọn bẹ́ẹ̀ bá lọ lọ àwọn India gẹ̀gẹ̀ àwọn níbi wọ́n ti máa kọ́ oògùn ipe ṣé oògùn ni lọ́fẹ́ kọ́ àwọn òsì ní pẹ́sìn ni kìí ṣe kíw tó mo rò pé kí a dánu dúró báyìí gẹ́gẹ́ bí mo ti wí ọ̀rọ̀ yẹn fẹ́jú ju ẹnu àwa tá a jókòó ọlọ́run ó san yín lẹ́san dáadáa ẹ dákun ẹ fi kún ètò kódò lè kọ́mọ̀ mọ́ nílọrin nìkan gbogbo ilẹ̀ Yorùbá bàbá wa tún lè gbé gbogbo Nàìjíríà àmọ́ àwọn Haúsá ti rìn jìnnà sẹ́rí gbogbo eléyìí tẹ̀ ń wù àwọn tí ń ṣe o gọ́vùnà Katsina kò síbi tẹ́mi ti kóòtù rẹ̀ torí nẹ́tíwọ̀kì mo ti wò ó lórí tẹlifíṣàn gbogbo Nàìjíríà sẹ́mọ̀pọ̀rọ̀ mẹ́jẹ̀yàn gbọ́kọ̀ọ́ mọ́ òun lọ bọ́ sórí tẹlifíṣàn níbi ọdún méjì àbí nǹkan sẹ́yìn pé bí wọ́n bá bí òun pé lára achievement òun lórí ìjọba inú tínú òun dùn láti kà ní pé àsáwọn ọmọ ilé kéwì náà lè jẹyàn láyé àwọn ọmọ ilé kéwì táwọn èèyàn ọmọ pé àlùmọ́ngìrì gangan ó nínú tóun achieve nù Order Board of Arabic Education kalẹ̀ ìpè ẹ lọ wo gbólé kéwì yìí èyí ṣe tó yẹ pé àpadàbọ̀ sí àwọn ọmọ yìí náà ní pé bí máa gbájú ẹ̀ máa bára kì í náà ṣé ntí kéwù ń bí nìyí àbí kéwù lè bí dáadáa ọwọ́ á ní káwọn kọ́mítì yọ lọ àwọn kọ́mítì yìí wá rẹkọmẹ́ndì pé kéwù lè bí dáadáa àmọ́ nàìjíríà ó fi bí dáadáa ẹ̀ pa àwọn ọmọ yìí kó Nàìjíríà yìí wọ́n wá ń wá scholarship fáwọn ọmọ yìí ibi tí ọ̀wọ́n ìlú tí ọ̀wọ́n ní Sudani ni wọ́n ń kọ́ pọ̀lọpọ̀ wọn lọ gọ́vùnà Shettima sọ lórí nẹ́tíwọ̀kù pé òun wá rí inú àwọn ọmọ yìí wọ́n ní í ṣe tébù mẹ́dísìn nbk ń ṣe mẹ́dísìn onípẹ́ bá ní kó wọ́n kà pé kí lọ rí kà lẹ́nu ìgbà tí wọ́n jẹ gómìnà yìí eléyìí tó kà kìí sì wá ṣe pé mẹ́dísìn nìkan ni kí wá ṣe láyé àwa làwa kàn ń wo sẹ́rí mẹ́dísìn oríṣi méjì ni àtẹ́bù ìbádání mẹ́dísìn ara wà tẹ́bù rúhì mẹ́dísìn ọkàn ọ̀pọ̀lọpọ̀ ntí ń dààmú wa Nàìjíríà lónìí tẹ́bù rúhì la níbi corruption Nàìjíríà lónìí gbogbo bá a ti mọ̀ ní ntú gbogbo bá a ti mọ̀ ní ntú mo fẹ́ believe pé bí Nàìjíríà as a nation bá a bá gbọ́ pa abẹ́rẹ́ kan bẹ ní a bá ti gún àwọn èèyàn pé ṣé wọ́n fẹ́ jẹ́ kínní ni ẹ kọ́kọ́ gún ní immunization kọ́mọ́ fi corrupt bí wọ́n bá ní $1 billion lẹ́yìn kọ̀ọ̀kan ṣé kò tọ́ sí wa kára Nàìjíríà yìí pé bàbá kú ti fún un kò ní kó jẹ mọ́ àbí irú abẹ́rẹ́ òun ní bẹ́ẹ̀ nù tí gbòòrò yìí torí pé yọ ká ń bẹ̀ pé ní ó sì bí kọ́bọ̀ bá ṣe di sílé kìí ṣe pọ̀rọ̀ wá sí ẹ̀kọ́ kan ní máa ṣirú sẹ́hun àwọn tírénì àti ilẹ̀ ní tí máa dára àyàn ni wọ́n fi fẹ́ dà nǹkan tẹ̀lómi pọ̀ mọ́tì ẹ̀ lónìí ẹ̀ má kó bá mi ẹ̀ má kó bẹ́ mi irú eléyìí náà ń bẹ ní kéwú àwa là kéde bẹ́ẹ̀ nǹkan míì làwa ń rán lóbi dàbí ìgbà tó pé kéwú ò ṣiṣẹ́ tí ó yẹ kó ṣe láwùjọ ẹ dákun gbogbo eléyìí bọ́lọ̀ ń bá ní kí fọ́rọ́ọ̀mù mi ọ̀ wà tí ó tóbi jù báyìí lọ ọlọ́run ó fún wa ṣe o ọ̀rọ̀ náà ó tó àpérò púpọ̀ lọ́nà méjèèjì bẹ́ẹ̀ ti wí èèmọ̀ bẹ́ẹ̀ ọba kàwé bó ní láyìí láòṣe ní bọ́ nítorí bá a fẹ́ kàwé bẹ́ẹ̀ ọba sì kéwú náà kó kéyìí tí ó ṣàǹfààní wallahu ta'ala. ọlọ́run kó bá a dúpẹ́ fún àwọn dókítà wa ìjọ kan àwọn kálọ̀ lé kí àfa kan lé wọ́n ní báwọn ṣe wá wọ inú ilé àwọn ìgò léríṣiríṣi báyìí èyí tí wọ́n rọ nǹkan dúdú sí omi tó báyìí omi tó báyìí àwọn ẹsẹ̀ wọn wá bi táwọn tẹ̀sẹ̀ bọ̀ wọ́n kó àwọn ẹ kó àwọn kìíní ìṣègbè ẹ kó nílé àfa náà kìí ṣe pé kẹ́míìsì ló pé ó wá tún lé òun náà ó wá jòkólẹ̀ sáàrin inú àwọn ìgò léríṣiríṣi tíra náà tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ táwọn ọmọ tó ń ké náà wá ewu la bá wa ṣe ilé àfa nísìnyí àbílẹ̀ òṣègùn kọ́lọ́dà nǹkan sànù اليوم سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك